yálà yá ẹ̀ ó mọ̀ ọ́n gbé síta kẹ́ ẹ máa mú píṣọ àwọn èèyàn ẹ stop ẹ̀. Defamation of character is now real. Ó ti wà tipẹ́. But the Nigeria Immigration and Nigeria Authority wọ́n ò fọkàn sí but ẹ ti fún wọn níjẹ báyìí. Ṣó ti yé? Ó máa bọ́ sórí Facebook bí irú èèyàn kan tó búyàwó mi ń jọ sí tó gbé picture ẹ̀ tó sọ tó fi sọ̀rọ̀ tí n bá fẹ́ dúró dé sí máa file against ẹ̀. Mo kàn fi sọ̀rọ̀ ní o àwọn ò ráyè yẹn àráyè bọ̀ tíjọ́ tí èèyàn bá kọjá àyè ẹ̀ á bá wà bẹ̀ níjọ́ tí mo sì ń ṣe show tí ẹ̀. Ẹ bá ta sí mi ò ní ẹ bá ta síyàn láyé mo máa sọ̀rọ̀ mi generally ni ẹ ṣọ́ra fún picture èèyàn láti máa gbé sórí Facebook láti máa bú wọn ẹ ṣọ́ra fún picture èèyàn láti kó family èèyàn kan kẹ́ ẹ gbé sórí Facebook àbórí TikTok àbórí whatever kẹ́ máa fi bú wọn most especially ẹ̀yin tẹ́ wà lu òyìnbó ìjẹni fún àwọn authority wa ní Nàìjíríà. Number one, a lot of people don't see ẹlòmíì lè máa ó lè ní kí ni ó ń jẹ́ authority kò ń ṣe authority irú yẹn tó bá ní authority army soldier navy naval gbogbo wọn ní authority nílẹ̀ Yorùbá ní èdè òyìnbó fún àwọn tí kò bá yé ni ẹ má bínú torí a lè ráwọn àgbàlagbà tí wọn mọ túmọ̀ ẹ̀ àwọn ìyá mi ẹ̀yin bàbá mi èyí tí wọ́n pè ní authority ni àwọn oní ìdáàbòbò àwọn tó ń dáàbòbò ìlú even vigilante authority làwọn náà torí they are all security ajá tẹ̀ rí yẹn authority ni torí ajá náà security ni àwọn ọ̀bọ màálù kọ̀ọ̀kan àwọn yẹn jíjẹ ni wọ́n ń jẹ ajá náà bọ̀ tájá ajá ń ṣọ́lé tó o bá fajá síta tí àlùjọ̀nú burúkú kan bá kọjá wájú tẹ kí á báyìí ajá yẹn á gbó ìwò òdẹ rí ọ̀rọ̀ pọ̀ mẹ́ torí mo ti rọ̀ ọ̀rẹ́ mi tó ṣe rí mọ ibi tí mo wá lọ ni pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń pọ̀sì èèyàn tẹ́ ẹ̀ kàn máa gbé àáfàá kan tẹ́ máa ní àáfàá eléyìí tẹ́ ẹ̀ ní assurance lọ́wọ́ ẹ wá gbé báyìí ẹ láàfáà yìí ó ti pààyàn rí kò dẹ̀ pààyàn rí ẹ láàfáà yìí ó ti dóyàwó oníyàwó rí kò dẹ̀ dóyàwó oníyàwó obìnrin tó bá fara ẹ̀ lẹ́ẹ̀sọ́kùnrin ìyàwó ní tó bá lọ ṣe wèrè sọ́dọ̀ ọkùnrin wọ́n máa bá sùnmọ̀nà káì ìyàwó ẹ̀ ni kò bá wí kò ń ṣe ẹni tó dóyàwó ẹ̀ ló máa bá wí ìyàwó tó mọ̀ pé lé ọkọ lòún wà tó ń fi fùrọ́lẹ̀ fọkùnrin ọlọ́kùnrin ẹ̀rí páláyé bàjẹ́ ni ọ̀rọ̀ ọjọ́ mi ni bọ́ ibi tí mo wá lọ ni pé ẹ wò ó ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ mi yé kí n tó wá play nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gangan ṣó èní ò ní pẹ́ wàá tó pẹ́ díẹ̀. Ìwọ tó bá ti wà lórí Facebook YouTube tó ṣe anything lórí Facebook tó wá ní ẹ kò sẹ́ni tó lè mú mi kò sẹ́ni tó lè ṣe nǹkan kan fún mi ṣé ẹ fẹ́ gbọ́ wọ́n máa mẹ́wàá ṣẹlẹ̀ wọ́n máa mú ẹ kódà èyí tó máa tún ṣe fún ẹ gan ájú nǹkan tí wọ́n gan lérò lọ. So gbogbo ẹ̀yin èèyàn mi ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká mú nǹkan tá a bá fẹ́ sọ lórí Facebook ó ti kó bá wọn kan o ó ti kó bá wọn kan báyìí èmi ò ní láti dárúkọ bọ̀ tó o bá ti wà ń lu òyìnbó tó o ṣẹnu pọ́nrọpọ́nrán sáwọn èèyàn wọ́n máa dúró dé ní airport ni ẹni tó o bá ti yá aṣẹ àǹtí mi náà bá ṣe ẹjọ́ ẹ dáríjì mi o èmi ò kọjá yèmí lẹ́yìn kí n sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ gọ́vnà ẹ ṣe dáadáa fún wa èmi ò kúkú ní sọ pé gọ́vnà gbowó lọ́wọ́ èèyàn torí yẹn lásán defamation of character ni a ní kó mú proof wá tó o bá rí proof ẹ̀wọ̀n oṣù 4 sí 6 ni ìyà tó dẹ̀ máa jẹ́ ó ṣe press up lọ́wọ́ tó bá tiẹ̀ jẹ́nu sẹ́ẹ̀lì tó máa wọ̀ tó máa ríran sẹ́ẹ̀lì tó ẹ́ pé òkú kùbìrìkùbìrìkù ni tó bá tó wá fẹ́ bá yé ẹ jẹ́ gbága wọ́n transfer sí Àbújá àti gbọ́ bàbá mi Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ any case tó bá ti múyàn ẹ jẹ́ kí oníkálukú ṣe kéèsì ẹ̀ mo wá bọ̀ lọ́rọ̀ gọ́vnà ẹjọ́ ṣé àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá ṣé wọn ní right ṣé wọn ní any right ní state wọn láti jẹ́ pé tí mo bá ṣẹ̀ nìbàdàn kí ni ìdí tí wọn ṣe lè dájọ́ mi nìbàdàn question àkọ́kọ́ nìyẹn o tí mo bá ṣẹ̀ lẹ́kọ̀ọ́ kí ni ìdí tí wọn ṣe lè dájọ́ mi lẹ́kọ̀ọ́ tí mo bá ṣẹ̀ lóńdó kí ló ń dọ́gba gbọ́ máa gbé mi wọ́n gbé kéèsì lọ Àbújá why Abuja every time Abuja tá a wúso yìí náà bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló wà ń bẹ̀ but àwọn tó ń fẹ́ràn Yorùbá náà ń kó yín lọ bá torí tẹ́ ẹ bá débẹ̀ àwọn kòbòkòbò tó gbédè yín lẹ̀ ń lọ bá ìkọ́ra yẹn wọ́n sì máa kọ́ra yẹn mọ́ yín di ọ̀la Ifá ní ìmórí ẹ
gbogbo ẹ̀yin sísá mi tẹ́ wà lórí Facebook mo dúpẹ́ lọ́wọ́ yín gan o Ọlọ́run níjó bàjẹ́ James mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ Abíọ́dún Gafar mo rẹ́yìn náà lórí YouTube Ọlákúnlé mo rí yín mo rí gbogbo ẹ̀yin bàbá mi Ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ ní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ ní ṣòfò ẹ̀mí Ọlọ́run jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ṣòfò ẹ̀mí nínú wa so ìbéèrè mi nìyẹn kí n tó play àwọn nǹkan tí mo fẹ́ play pé mo fẹ́ kẹ́ tún listen sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ fẹ́ gbọ́ tá a bá sọ fún àwọn bàbá wa pé kó jọba lọ́nà ẹ̀tọ́ wọ́n á ní Ààrẹ Almarof gbẹnu sàn wọ́n ti bú mi àwọn kan ní mo yáàbù Ọ̀ni wọ́n tún ní mo ti bú bàbá mi náà rí wọ́n ní mo yáàbù Aláké wọ́n ní mo yáàbù Àwùjalẹ̀ mo ní mo yáàbù Àta Ọjà ṣe bá bàbá mi mo tiẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ èmi ò bú wọn mò ń fi wọn sí right way ibi tó yẹ kó wà ní lẹ́nìí Àkànkẹ́ mo ní ẹ Lateef ṣe rí ọ̀rọ̀ tí ó wà ń ta ò ní pé gbogbo yín máa ti gbọ́ but mi lè fi fídíò yẹn hàn yín petition detention on law to punish each other most especially people in Islamic fracas God bless you ó wà lẹ̀ ti Islamic yẹn náà jẹ́ nǹkan lẹ̀ ó wà lẹ̀ bàbá mi ó wà lẹ̀ tẹ́ bá rí nǹkan tí prime minister ìlú kan ṣe Northern àbílò tẹ́ bá rí nǹkan tó sọ fún wa lórí ọ̀rọ̀ Islamic ẹni pé mo múra ṣé ìyẹn tó máa rí mi ṣe àwọn ní mi ṣe mùsùlùmí tó bá yẹ mo gbé lẹ̀kẹ̀ sọ́run sí wọn alẹ́lẹ́ bọ̀ ni ẹni pé wọ́n ti dàrú wọ́n ti sẹ́wọ́n tí bá mú eléyìí tí mo mú dání sìn irùkẹ̀rẹ̀ wọn alẹ́lẹ́ bọ̀ ni mí mo dẹ̀ rí ìyìn tí náà fi dà ní ẹ̀rí kí ni tiẹ̀ bá mi gbé tán lè ní ẹ̀yin náà wò ẹ̀rí lù ẹ̀rí ṣẹ̀kẹ̀rẹ̀ bàbá mi ẹ̀rí ìrùkẹ̀rẹ̀ Aláàfin iṣẹ́ ẹ ti rí bẹ́ẹ̀mi ṣe ni nínú ilé mi nìyẹn mo júwe ọmọ Yorùbá mo júwe ọmọ Ọ̀yọ́ Aláàfin gidi gan ṣé wá ní nǹkan tí mo fẹ́ sọ fún àwọn bàbá mi ẹ ṣé ẹ̀yin tẹ́ fún Mr. God bless you ẹ̀yin bàbá mi Yorùbá gbọ́ wọ́n pa ọba méjì ní Oǹdó wọ́n kó àwọn lọ àwọn kéékèèké wọ́n kó wọn lọ fábàdà alákọ̀ọ́kọ́ wọ́n ní sọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jọba yìí jọba nílẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ gba ìlànà bàbá mi Ifá Ẹlẹ́bùrú Ìbọn wọ́n tún sọ lórí bàbá mi ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá sọ òhà pé òun lòún sọ bẹ́ẹ̀ wọ́n ní ìlànà tó tún despite pé ẹni tí gbogbo Ògbómọ̀ṣọ́ fẹ́ òun ni Gandhi tí wọ́n fi sí orí oyè tí ò dẹ̀ sí nǹkan tí gbogbo wa rú yìí a lè ṣe àwa ti sọ tiwa ti sọ ẹni tó dẹ̀ mú lọ́ba wọn ti mú bọ̀ bàbá yẹn fi ń yé wa pé ìlànà tó fi ń jọba wọn ti change ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ìwọ tó bá mọ̀ pé mùsùlùmí ni ẹ́ tó fẹ́ follow instruction kí ló wà ń bí ta lórí ẹ̀ tó ń gbóná o ta ló lórí gbóná lórí Facebook ń bì báyìí ẹjọ́ ta nìyẹn who is this please ẹ má wọrí mo máa báńdẹ yẹ ṣé ti rí wọ́n mú ọba aládé wọ́n ṣá ọba wọ́n tìbọn bọ̀ wọ́n níkùn ìbọn gba òdì kejì jáde wọ́n fọ́ orí ọba tẹ́ bá rí gbogbo ẹ̀ fídíò ẹ̀ wà ń bí nítorí pé YouTube and Facebook kò allow such a things I could have just show everything to every one of you pé kẹrí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣé rí àwọn ọmọ Yorùbá àsìkò ti tó ẹ̀yin kábíyèsí mi ẹ̀yin bàbá mi àsìkò ti tó yẹ ká gbọ́n báyìí ẹ tún wo nǹkan tó tún ṣẹlẹ̀ again ní ilẹ̀ Ìbàdàn ẹni tí mo ní kó send ẹ̀ sí mi kò send ẹ̀ sí mi tó bá jó send ẹ̀ sí mi ni mi bá play ẹ̀ fún gbogbo yín kẹ́ gbọ́ wọ́n mú ọba aládé wọ́n dẹ̀ pa wọ́n ní ẹ jẹ́ a jọba ní ọ̀nà tó tọ́ ẹ jọba yìí ní ọ̀nà ẹ̀tọ́ tá a bá jọba ní ọ̀nà ẹ̀tọ́ àní ní wàhálà ọtí torí pé ọmọ Yorùbá a fẹ́ jọba yẹn ní ọ̀nà ẹ̀tọ́ ó ní gbogbo àṣẹ ní pírọ́blẹ̀mù báyìí ọ̀nà ẹ̀tọ́ tá a fi fẹ́ jọba yẹn òun gangan ló ń kó wàhálà bá wa mi ò ní parọ́ fún yín ọ̀nà ẹ̀tọ́ tí gbogbo òfin jọba yẹn òun ló ń kó wàhálà bá wa nílẹ̀ Yorùbá wọ́n mú ọba aládé wọ́n dẹ̀ pa ọba aládé méjì àwọn kan nínú ọ̀tá àjọ sọ̀rọ̀ wọ́n ní ààrẹ Ọlọ́run ló mú wọn èmi ò lè sọ pé Ọlọ́run ló mú wọn
in the sense pé who is that? Ó lè jẹ́ packaging. Ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. 1 minute. Ṣé ń gbọ́rọ̀ tí Aare Almarof tí wọ́n sọ báyìí ẹ rí i pé irú Àwọn tó lè ní packaging wọn ní bọ́lẹ̀ o. So ẹ máa bá wa share ẹ bẹ ṣe ń wò ẹ káàbọ̀ sí kànnì Orílẹ̀-Mọ́ TV so ẹ bá wa share ẹ gbọ́ bí Aare Almarof bí wọ́n ṣe ń láwà lọ́yẹ láti àárọ̀ lórí kí àlàáfíà àti kílẹ̀ Yorùbá wà ní ilẹ̀ alálàáfíà náà. Ẹ má bínú ẹjọ́ tó lọ́lọ́run. Wọ́n sọ pé tí ọba bá ṣe ojúṣe. Wọ́n láti sign fún packaging. So ṣé mọ̀ gbogbo ọdún lè jẹ́ ọba wa àwọn ọba ilẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n wà ní ìlú Yorùbá tó dẹ̀ yẹ pé wọ́n yẹ kó jẹ́ ká ṣe nǹkan ẹ̀tọ́ wọ́n wá fi àwọn ọba jẹ lọ́nà ẹ̀tọ́ ẹjọ́ tó lọ́lọ́run. Mo bẹ̀ yín mo gbọ́dọ̀ ṣí fìlà fún àwọn bàbá mi lọ́yọ̀ọ́ ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀tọ́ tí wọ́n bá ṣe tá a bá ti rí Aláàfin tuntun ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe ẹ̀tọ́ yẹn fún wọn ẹjọ́ ẹ̀tọ́ yẹn gangan oníkẹ́ ẹ bá mi ṣe fún àwọn bàbá wa nítorí ẹni tó bá jọba ó gbọ́dọ̀ jẹ̀bà àmọ́ ní ìlú Yorùbá àjọba mọ́ ọba là ń jẹ ọba tá à ń jẹ́ sí kò gánríkì imagine ọba mẹ́ta níta ẹ máa fi mọ̀ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mú ní kókó ìyẹn ò ní kó má gbélé ayé pẹ́ bẹ́ẹ̀ ni ó kírun ìyẹn ò ní kó rálùjọ́ náà wọ̀ ó kírun ìyẹn ò ní kó rálùjọ́ náà wọ̀ ní gbogbo ẹjẹ́ ìwà tẹ́tẹ́ tí wá sọ̀rọ̀ yìí èèyàn mélòó ló ti wá lọ sí ọ̀run tó padà dé tó ní Aare Almarof kọ́kọ́rọ́ àlùjọ́ náà rèé o ẹ dákun ẹ má bínú ẹ̀yin èèyàn ṣàpé brọ́dà yìí ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn èèyàn mélòó ló ti lọ ọ̀run tó ní kọ́kọ́rọ́ àlùjọ́ náà rèé mo fún yín ní kọ́kọ́rọ́ àlùjọ́ náà tó ti yé yín ẹ máa wo bí ọ̀rọ̀ ṣe ń lọ nínú ọba mẹ́ta tí wọ́n dá dúró wọn lọ sí ìpàdé lọ́balọ́ba ní ìlú Èkìtì ó dàbí ẹgbẹ́ yẹn ọmọ Yorùbá Ààrẹ Gani Adams ẹ má dákẹ́ Ààrẹ Gani Ìbà Gani Adams máa dárúkọ yín lọ́tẹ̀ yìí this is security matter a máa dárúkọ yín tá a bá dárúkọ yín àwọn èèyàn rò pa àfọwọ́ pa yín lórí ni Ààrẹ Gani Adams ẹni tó bá máa bú yín lè bú yín o bọ̀ gẹ́gẹ́ bíi tèmi Ààrẹ this is the time tá a ní ìdí yín mo mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ẹ jẹ́ ká rí iṣẹ́ yẹn àwọn ọmọ yín gan tí ò tiẹ̀ tó yín kéékèèké wọ́n ní àwọn iṣẹ́ tó ń ṣe fọ́mọ Yorùbá káàkiri orílẹ̀-èdè wa nílẹ̀ kóòtù òjire wọ́n ní 4500 security wọ́n kó wọn bọ́lẹ̀ Yorùbá àti ìgbọ́ kankan o mo ti fọ̀rọ̀ lẹ̀ o mo sọ̀rọ̀ fún àwọn àgbàlagbà àwọn tó lè gẹ́tà àwọn sísítà wa àwọn bọ́dà wa ní Ọ̀yọ́ state nílùú tèmi èmi ò lẹ́nu láti bá gómìnà kankan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ti bá rí aago ẹ̀ kò sẹ́ni tèmi bẹ̀rù òótọ́ ọ̀rọ̀ la máa sọ kò sẹ́ni tó lè lo 50 years kún lọ́jọ́ orí wa báyìí mọ́ gbogbo ẹ̀yin gómìnà àti pírẹsidẹ́ǹtì àti house of representatives ìwọ tó bá wà ní 30 years tó bá lórí ọ̀fẹ́ ló máa ṣe 80 ẹ fi kún ṣérù àwọn àtàtì lọ́wọ́ wo 60 lójú yìí tá a bá lórí ọ̀fẹ́ la máa lo 20 years sí èpè kọ́ we must die a máa lọ ìwọ tó bá ń bẹ̀rù kó kàn ń tọrẹ jẹ ni àwọn kan ti kú àtàjọ ṣe kékeré ti kú àtàjọ bí wọn gbà kan náà ti kú àtàjọ délùú ti kú àtàjọ mọ̀lánà ti kú oníkálukú ikú yẹn ó di dandan confam ni kò sí bá ṣe wá lè wà láyé yìí nínú gbogbo àtàwọn wo kíní mi ìmọ́jọ́ orí o bọ́ẹ̀ tó máa lo 50 years sínú wàdà ẹ sọ fún mi àwa yìí gan ṣóṣù ọ̀pẹ́yàn máa lo oṣù kan débi pé ọjọ́ kan ilẹ̀ alẹ́ yìí ò tí ì parí ẹni tó bá jí láàárọ̀ á sì mi yù mórí ẹ alihamdulilayi màá ló yẹ ká ṣe ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa ní kì máa ṣe pé ká máa ṣe tó wù wá ọ̀pọ̀lọpọ̀ wá ti wò ó pé kí náà sọ nonsense náà sọ no that is not the point ẹ jẹ́ kí àwọn ọba wá jẹ ọba èmi ò ní kẹ́nìbọ̀dì máa bú wọn o ẹ̀dọ́ bá fẹ́ bú ọba mi ẹ bú wọn ẹ̀yà kayá máa wọn bẹ́ẹ̀ ni ọba tí ò bá ti gbóòótọ́ ọ̀rọ̀ tí wọ́n bá ti tẹ̀lé ṣẹ̀ṣe ibi tí mo wá lọ àwọn mẹ́ta ni ẹ má yẹ kọ́rọ̀ mi pọ̀ àwọn mẹ́ta ni ọba tó dá dúró ìkan lu agbára bàbá wa ó dẹ̀ escape láàrin wọn
ṣẹ́yìn náà rí ṣe gbọ́ ẹ lọ béèrè wò àwò kan sọ̀rọ̀ o tí ò sí ẹ̀rí àwò ń sọ̀rọ̀ tí ò sí ẹ̀rí bẹ́ẹ̀ ni